Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o, gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà òun la bá gbogbo lé. Àwa máa túbọ̀ máa tẹnumọ́ wípé Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Ṣe bí gbogbo ìgbà táwa ń pariwo wípé ẹ jẹ́ kí olúkálùkù wa kí agbàkámú pé ká lock up nínú wọn Nàìjíríà, pé kí olúkálùkù wa o pé ká sọ fún wọn wípé Yorùbá nation la fẹ́, wípé kán bá wa pín ìlú. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń wò wá bí ẹni tí ò níṣẹ́. Àwọn kan tẹ̀ máa ní pé wo ẹ lọ wá iṣẹ́ ṣe. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀, eléyìí ò wá ń ṣe tuntun mọ́. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ jẹ́ ká kan sára sí Olóyè Sunday Igboho, ká kan sára sí bàbá Akintoye, ká kan sára sí gbogbo ọmọ Yorùbá tòótọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n gbé lárugẹ, tí wọ́n ní lọ́kàn wípé kò sí nǹkan kan tó dàbí pé ká kúrò nínú ìlú burúkú yìí, ìlú játijàti ni. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí ẹ jẹ́ ká ṣáà máa pariwo pé no going back ṣe ni. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ṣé ẹ rí àlùfáà tẹ́ ń rí ṣé kíní là máa pè wọ́n ni àwọn fada títí àwọn Catholic Church. Bàbá yìí ti jáde lẹ́yìn tí wọ́n jí àwọn ọmọ ìjọsìn, tí wọ́n jí àwọn ọmọ wọn gbé nínú ilé ìjọsìn. Àwọn bíi 3 òun ni àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí gbé. Ó ti ń lọ bí oṣù kan báyìí. Bàbá yìí jáde, bàbá yìí sọ̀rọ̀, ó ní pé òun ṣẹ̀ṣẹ̀ mọ ìdí tí Olóyè Sunday Igboho man tí ó ń pariwo Yorùbá nation tó fi ní ká pín nìyẹn, pé irú ìlú wo leléyìí. Ó ti wá dojú ẹ báyìí. Àwa ti ní pé ó máa kan everybody, na everybody go chop this breakfast. Ká tó wí ká tó fọ̀, ká tó mọ bó ṣe ń lọ, olúkálùkù máa jáde tán. Bẹ́ẹ̀ ni àwa tá à ń pariwo pé Yorùbá nation ní ọ̀nà àbáyọ, ó yé wa o. Bẹ́ẹ̀ ni ó yé wa nítorí wípé àwa náà á ti rí Olóyè Sunday Igboho pàápàá, bàbá ti rí tán. Professor Banji Akintoye, àwọn àgbààgbà ti rí tán. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ṣe máa ń sọ ní pé tí ọmọdé bá ń gé igi, àwọn àgbàlagbà ló máa mọ ibi tó máa ṣe kíni tó máa ré sí. Àwọn wọ̀nyí wọ́n ti mọ bó ṣe ń lọ. Ìdí tí wọ́n fi ń pariwo pé ẹ̀yin ọmọ yìí ó ti dé góńgò, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Akintoye, bó ti dé góńgò, kò ń ṣe ṣeré mọ́. Ẹ jẹ́ kí a gbáradì, ẹ jẹ́ ká tẹpá mọ́ wípé there's nothing like one Nigeria. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. Lọ́wọ́ yìí kí là ń sọ gangan náà, báwo ló ti ṣe ṣẹlẹ̀? Àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Bẹ́ẹ̀ ni àlùfáà tẹ́ ń wò yìí, Reverend father, ó jáde tán. Ó ní òun ṣẹ̀ṣẹ̀ mọ ìdí tí àwọn kan pariwo pé àwọn fẹ́ kúrò nínú ìlú yìí, pàápàá jùlọ Olóyè Sunday Igboho tó ń pariwo Yorùbá nation. Ìdí rèé pé òun ṣẹ̀ṣẹ̀ mọ ìdí wípé àwọn ìjọba wọn rí tí ń rò lẹ́yìn tí wọ́n jí àwọn ọmọ ilé ìjọsìn bàbá yìí gbé. Bàbá jáde tán, bàbá làwọn gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ. Àwọn ọmọdé tẹ́ ń rí, àwọn ọmọkùnrin tẹ́ ń rí nínú àwòrán yìí, àwọn ni wọ́n ní 3 ni wọ́n tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí gbé ní ilé ìjọsìn. Àwọn ọmọ tó ń ṣe àwọn bíi Reverend father in the making, ó ti yé yín, Seminarians ni wọ́n pè wọ́n. Wọ́n jí àwọn 3 gbé. Ó ti ń lọ bí oṣù kan. Ní gbogbo ìgbà yẹn wọ́n ṣáà release èèyàn kan nínú àwọn 3. Ìwọ tó bá wà ní TikTok tó bá ń wo bó ṣe ń lọ, wàá rí pé àwọn ọmọdé yìí ó ní fídíò tó ń go viral. Táwọn ọmọdé tí wọ́n gbé orí àwọn èèyàn tó ti gbẹ, tí wọ́n gbé dání, tí wọ́n sun ẹkún gidi. Tẹ́ bá wo àwòrán yìí dáadáa, ẹ rí i pé ìbọn ni wọ́n gbé sí wọn lọ́rùn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọkún pé torí Ọlọ́run pé kí wọ́n jọ páwọn ará bíi pé orí àwọn èèyàn gbígbẹ táwọn gbé dání lára àwọn èèyàn táwọn agbésùnmọ̀mí yìí pa ni o. Pé nǹkan táwọn ẹ̀bẹ̀ táwọn bẹ̀ ni pé kí ìjọba jáde wá ran àwọn lọ́wọ́, nítorí pé àwọn ò fẹ́ kú. Eléyìí ló wá dùn àwọn àlùfáà, tó dùn Reverend father yìí, tí Reverend father sunkún síta pé kí ló dé, irú kí lélẹ̀, a dẹ̀ ní a ní ìjọba.
ibi táwọn kan ti ń parọ́ pé ká kúrò ní orílẹ̀-èdè pé ó ṣẹ̀ṣẹ̀ yé àwọn ni o ó ṣẹ̀ṣẹ̀ ń yé wọn ni ṣe bára nǹkan táwa ń sọ nìyẹn. Nígbà tó lóye Sunday Igboho jáde àwọn kan ti ń papá ipò ló ń jà fún ṣe ń gbọ́ṣẹ́ wọ́n ní ipò ló ń jà fún àwọn kan ń pariwo pé ẹ máa wo ní tí wọ́n ẹ máa wo ní tí yín entertainer ni wọ́n bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni wọ́n sọ ṣùgbọ́n àwa ti mọ̀ pé ọjọ́ kan á jẹ́ ọjọ́ kan when e don reach your own side you go come understand say all these things wey be say we dey talk about all the Yoruba nation agitators dem dey talk about no be say dem dey blab no be say dem dey fight for their own pocket but because we dey fight for the good of the land à ń jà nítorí pé a fẹ́ kí gbogbo òmìnira kó dé bá everybody pàápàá jùlọ ọmọ Yorùbá lọ́wọ́ yìí gbogbo wọn ti wá ń kan Sárá wọ́n ti ń ṣe àwọn àpèjúwe kankan pé àṣé gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation yìí àṣé ìdí rèé nígbà tó ti wá ṣẹlẹ̀ sí wọn mọ̀ pé nígbà kan táwa sọ pé ìwọ tí kò bá ti ṣẹlẹ̀ sí wàá máa rò pé eré pálá àwọn lè ṣe gbogbo àwọn tó ń pe Olóyè Sunday Igboho ní entertainer ń gbà yẹn níbo ni gbogbo wọn wà ń sìn ojú gbogbo wọn ti wá já àbí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe lọ àlùfáà yìí ó jáde tán ó ní kí ló dé tó fi jẹ́ wípé ìjọba ò fẹ́ ran àwọn lọ́wọ́ pé láti ìgbà tí wọ́n ti mú àwọn ọmọ ilé ìjọsìn wọn yìí àwọn 3 ni wọ́n mú nínú wọn wọ́n rẹ̀ release ẹyọ kan wọ́n fi yẹn ṣe example pé kó lọ jíṣẹ́ ńlẹ̀ o pé báyìí ni o nígbà tí yẹn dẹ̀ jíṣẹ́ fún wọn wọ́n ti jí wọn gbé o wọ́n tún wá rò bí a ṣeré ni bí wọ́n ṣe ya àwòrán àwọn ọmọdé yìí rèé o tí wọ́n ṣe send ẹ̀ sí church pé kí church lọ mú 300 million naira wá káwọn tó fi àwọn ọmọdé ilẹ̀ ibẹ̀ ni ìgbẹ́ gbígbóná ṣe ti wá gbọ́n àlùfáà yìí o tí àlùfáà sọ pé níbo la ti rí wọ́n bẹ̀bẹ̀ ó ní ó dáa tẹ́ bá ti mọ̀ pé ẹ lè mú 300 million wá ẹ lọ kó 100 million wá wọ́n ní 100 million gan àwọn ò lè rí bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún síta pé inú òun bàjẹ́ gidigidi nítorí wípé pé kò yé òun pé a wà ní inú ìlú tí ó ní ọba tó ní ìjòyè ṣé lè mọ bẹ́ẹ̀ ṣe máa mú àwọn ará bíi ìgbà yìí láàárọ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ ń pariwo tí wọ́n jáde pé ó yẹ kí ìjọba mọ bọ́n ṣe máa mú àwọn ará bíi pé ó fi hàn dájú wípé ìjọba ò ṣiṣẹ́ kankan pé nítorí pé àwọn ìjọba wọ́n ti promise àwọn pé àwọn ti wọnú igbó ẹni wọnú gbó nínú gbogbo igbó tẹ́ wọ̀ ní Nàìjíríà yìí ẹ wá ní pé lè rí àwọn ará bíi mú ṣé àwọn ará bíi wọ́n ju ìjọba lọ ni ó dàbí pé kò tí ì yé yín àwa táwa ń pariwo wípé ẹ jẹ́ ká pín ìlú kólúkálukú máa lọ tí wọn àwa ló yé o lọ́wọ́ yìí bàbá ti sunkún síta o bàbá ti sunkún fàtẹ bàbá yìí sọ pé òun regret pé wọ́n bí òun sínú ìlú yìí ọmọ Yorùbá ẹ má jẹ́ kí a jẹ́ kó dé irú stage yìí ká tó mọ̀ wípé a máa support Olóyè Sunday Igboho àfi kí Elédùmarè kó ṣàánú wa. Wọ́n ní Reverend react after bandit posted video of 2 seminarians holding human skulls and then crying in our bush. Okay, ó ti yé yín òun lẹ ti rí yẹn. Now, a month after the abduction of 3 seminarians from a Catholic minor seminary in Edo State, 2 of the seminarians are still being held captive. Recently, the kidnappers released a video showing the seminarians holding human skulls and then begging the government in tears to help secure their freedom. In an interview with NTA, the Catholic Bishop of Auchi Diocese, Most Reverend Gabriel Dunia, expressed his sadness and worry while reacting to the situation. He said, if the forest where the bandits hide were surrounded, if the forest where the bandits were surrounded and placed under siege by security operatives for a long period, the bandits would have no choice but to release the seminarians. He questioned why the seminarians are still being held despite appeal from the church for
their release. Reverend Dunia disclosed that the bandits had demanded a ransom of 300 million naira, but later reduced it to 100 million naira. He said the church cannot raise such a huge amount of money. Okay, and I made it clear. No wonder the agitators have been agitating that there is nothing like one Nigeria. Now, in Reverend Dunia's word, he says, I feel bad, I feel disturbed that if these kidnappers who are known to always locate in different places in our forest, if those forests were surrounded and they put them in a siege for a long period of time, at least for 1 week, there was no way they could not have released our boys. Okay, ẹgbà yìí láàárọ̀ gẹ́gẹ́ bí bàbá ti ṣe ṣàlàyé, òun náà ni mo ti jẹ́ kí gbogbo yín mọ̀. Ó ní pé tí ìjọba bá ń ṣiṣẹ́ takuntakun, pé tán bá serious wọ́n á ti rí àwọn ará bíi mú. Ó ní pé ìdí rèé tí òun ṣẹ̀ṣẹ̀ mọ ìdí tó fi jẹ́ wípé àwọn tí wọ́n ń pariwo kò sí nǹkan kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà, ìdí rèé tó ṣe ó ṣe yí òun ni. Ara nǹkan táwa ń sọ rèé, àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lọ́wọ́ yìí àdúrà táwa ń gbà ni pé kí Ọlọ́run bá wa tú àwọn ará bí ilẹ̀. Mo dẹ̀ mọ̀ dájú pé irú àwọn eléyìí tí wọ́n bá gba ìtúsílẹ̀, tẹ́ ẹ bá pariwo no more Nigeria sí wọn létí, ó máa yé wọn yékéyéké. Wọ́n ní ẹni kan ló mọ̀, àwọn ará bí ìsìn ó ti yé wọn báyìí. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Ọmọ Yorùbá, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni a ò ní rí jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa lórí ilé, a ó máa bẹ́ ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ náà wò. Ẹni tó bá lámábọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.